kọ́kọ́ sọ̀rọ̀ torí bẹ́ẹ̀ ni ẹ ti kọ́kọ́ challenge mi pé ọmọ tí mo post yìí báwo ló jẹ́ sí mi. mo lẹ post ẹ̀ sí WhatsApp status mi mo post status mi ní WhatsApp so wọ́n ní ẹni wọ́n ní ọmọ tí mo post báwo ló jẹ́ sí mi mo kọ́ shock pé irú question wọn lòún throw sí mi bọ̀bọ̀ yìí mo ní kí ló ṣẹlẹ̀ ó ní èèyàn kan post ẹ̀ bó sọ pé ọmọ òun ni how come èèyàn kan post èèyàn ọmọ tí mo bí tí mo lọ sí hospital tí mo ṣe naming everything evidence ẹ̀ wà mo ní ṣó possible ṣá. ìwọ ní bàbá ìyàwó yín ní bàbá. bàbá yẹn o mi lè sọ̀rọ̀ ẹ lórí àtẹ́gùn. ṣé ẹ fi ọ̀rọ̀ yìí tó bàbá ìyàwó yín létí. kò sí nǹkan tí bàbá lè sọ ìyá lọ́kọ. ṣé bàbá àti ìyàwó ò jọ gbé papọ̀ ni. wọ́n jọ gbé papọ̀ ìyá ló ń ṣọkọ kò sí bàbá níyàwó mo sọ́ọ̀rì láti sọ bẹ́ẹ̀. ẹ káalẹ́ alàgbà. ẹ káalẹ́ sà. kí ló kọ yín. Abíọ́dún Lawrence. kí ló ń tó ṣẹlẹ̀ ẹ wá ní jẹ̀ẹ́dógún. bẹ́ẹ̀. ẹ̀sùn ẹnu mọ́pa òun yẹn o. bẹ́ẹ̀. ẹ sì wá náà ní ìjẹ́jọ́. bẹ́ẹ̀. kí ló ń tó dé. ohun tó ṣẹlẹ̀ ni pé mo lọ bí iṣẹ́ ní ọjọ́ kan ni láńlọ́ọ̀dù mi pè mí pé ìyàwó mi ń pààkì ẹrù kúrò nílé wọ́n ní ṣáà ń jà ní mo ní àjà pé ọ̀rọ̀ argument sí ó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ pé àṣà ọ̀rọ̀ ilé ṣáà fi argument ṣáà láti bá ṣẹ́tù ẹ̀ wọ́n pè mí pé mo ní kò rí bẹ́ẹ̀ ṣáàkó lórí ẹ̀ kò sí kan tí mo rí jù ẹ̀ lọ láńlọ́ọ̀dù mi wá pè mí pé òun kẹ́rù kúrò nílé o àwọn kẹrù kúrò lẹkẹ àjà àṣẹ ní ti àjèjì kíra mo ṣàdí post up ọmọ pé kó má lọ school lọ́jọ́ yẹn bọ èmi ibi tí mò ń lọ yẹn ọkàn mi wà ń bẹ̀ so wọn á ní òkè pé mò ń bọ̀ kí n tó délé ó ṣàti kẹrù ó ti lọ wọn á ní òkè fine mo pe nọ́mbà ẹ̀ ti block nọ́mbà yẹn mo á pè yá ẹ̀ mo pe mọ́mì ò pick call wọn á pè popsi ẹ̀ pé báyìí ló ṣẹlẹ̀ o pọ̀sẹ̀ wa ní pé kí ló le tó yẹn mo ní mi mọ̀ wá court call since then mi wá pè mi pè nọ́mbà ìyẹn ìyàwó mi yẹn mi wá pè nọ́mbà ẹ̀ mọ́ inú ẹ̀ sì dùn pé àjà àṣẹ ní tọkàn dé kẹ́rù kúrò lé lọ bẹ́ẹ̀ yẹn mi wá pè nọ́mbà ẹ̀ mọ́ ló wá di ọjọ́ birthday tí ọmọ mi torí tàtijọ́ wà ń sìn tí mo ti ń fẹ́ ọmọ yẹn tí n bá rántí dáadáa 2010 ni tàlẹ̀ jọ ń gbé ìsìn ó ti over kí n sọ pé 10 years àtijọ́ wa ṣe understand bẹ́ẹ̀ so. ọmọ mélòó lẹ bí fúnra yín. ọmọ ẹyọ kan la bí. láàrin 10 years yẹn. 10 years gbà tá a ti jọ wà yẹn ó ń lọ school. kí lorúkọ ìyàwó yín yẹn. Abíọ́dún Àpáta Ẹniọlá Abíọ́dún Àpáta. ọmọ ìlú wo ni. ọmọ yẹ ni bọ̀ ìyá ẹ̀ ọmọ Adó nìyá ẹ̀ ìyá ẹ̀ ọmọ Òrírèwù nìyá ẹ̀ Mọ́rẹ́nikẹ́ ọmọ Aságúnlà nìyá ẹ̀. ìyàwó yín yẹn. ìyàwó mi yẹn. ṣé ẹ ṣègbéyàwó. a ṣègbéyàwó nítorí ká ṣègbéyàwó ni pé òun máa ń sọ fún mi pé mọ́mì òun ó láìkè afẹ́fẹ́ yẹ̀yẹ̀ pé kì í sì jẹ́ ká dáwọ́ kíní yẹn dúró for now you understand ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ báyìí ni gbogbo àwọn kíní yẹn ṣe wà ó pín sí mi lójú tí a bá sọ̀rọ̀ débẹ̀ á kì í ṣe ní sùúrù pé kì í ṣe kan tó kàn nìyẹn ká ṣe plan fún life wa náà you understand bẹ́ẹ̀. ọkùnrin lẹ bí àbóbìnrin. obìnrin. ọmọ yẹn ti tọ́ ọmọ ọdún mélòó. ọmọ ọdún 5 nísìn so kí n má farọ̀ gùn ó wá di on 1 ní birthday ọmọ yẹn November 1 ní birthday ọmọ yẹn. ọdún wo ṣé lọ́dọọdún November 1 ní. ọdún wo nìyàwó yín kẹ́rù kò lé. mo ti ò tí ì pẹ́ sí kò tí ì ju bí 2 months nísìn àbí month gan month ni mo sì ń sọ fún yín pé birthday ọmọ yẹn ṣe understand bẹ́ẹ̀ month ni wá dọjọ́ birthday ọmọ yẹn mo wá post picture ọmọ yẹn ṣe understand bẹ́ẹ̀ pé my baby kí ni kankan post ẹ̀ tó ṣe kúrò kúrò lẹ́gbàá yẹn ò tí pé kò tí ju ọ̀sẹ̀ kan lọ o so ni èèyàn kan wá wọ DM mi pé ọmọ tí mo post yìí báwo lè jẹ́ sí mi mo ní ọmọ mi nínà. ìyẹn ọmọ bíbí yín. yòó mo ní ọmọ mi kọ́kọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ ti kọ́kọ́ challenge mi pé ọmọ tí mo post yìí báwo lè jẹ́ sí mi. mo lẹ post ẹ̀ sí WhatsApp status mi mo post status mi ní WhatsApp so ẹni wọ́n ní ọmọ tí mo post báwo lè jẹ́ sí mi mo kọ́ shock pé irú question wọn lòún throw sí mi bọ̀bọ̀ yìí mo ní kí ló ṣẹlẹ̀
ó ní èèyàn kan post ẹ̀ bó sọ pé ọmọ òun ni how come èèyàn kan post èèyàn ọmọ tí mo bí tí mo lọ sí hospital tí mo ṣe naming everything evidence ẹ̀ wà mo ní ṣó possible ṣá mo tí èmi àti mo ní okay mo ní mo ń rò lọ́kàn mi bá nìyẹn sọ̀rọ̀ mo ní kó jẹ́ kí n wo ẹnìyẹn mo ní oníṣẹ́ brother mi lẹ́nìyẹn mo ní kó jẹ́ kí n wo mo ní ó lè jẹ́ brother mi ìjábọ̀ sẹ́ni ẹ̀ lọ́wọ́ mo jẹ́ kẹ́ni mo á ní kó screenshot nǹkan tí ẹnìyẹn post ẹ̀ wá screenshot ẹ̀ even aṣọ tí ẹnìyẹn ṣe post gan everything tó fi post ẹ̀ mi ìjà mọ̀ everything mo ṣì yẹ understand bẹ́ẹ̀. ẹ̀yin lẹ ṣiṣẹ́ kí ni. mo ra everything mo ra aṣọ òun so aṣọ tẹ́nìyẹn post tó fi sọ pé ọmọ rà mo á ní ó wá gbé screenshot ẹ̀ yẹn ọ̀yàn ká kọ read more ó wá kọ read more mo á ní kó click lé read more yẹn kó jẹ́ kí n wo full details nǹkan tí ẹnìyẹn kọ wá click lé wá sẹ̀dẹ̀ sí mi tán bó ṣe gbé màtẹ̀yẹn ṣe ń sọ̀rọ̀ mò ń screenshot ẹ̀ ẹnìyẹn ti wá rí bí mo ṣe ń question ẹ̀ pé báwo ló ṣe mọ ẹnìyẹn sí bó ló ti mọ̀ kíníkan ó ti wá get pé there is something behind it ó wá ń delete gbogbo ẹ̀ but nǹkan tí mo ní ìdíbẹ̀ mo ti screenshot ẹ̀ kóhun tó jẹ́ pé ó nìkan tó ń ṣẹlẹ̀ dìnnà náà mi bá ẹnìyẹn sọ̀rọ̀ kò mọ kankan yorùbá tá a sọ yẹn aṣáà sọ̀rọ̀ lórí àkókò lórí ẹ̀ máa gbéra lálẹ́ ọjọ́ yẹn n tó fọ́nì sí mi jù ni pé ìyá tó yẹ pé mi àti ẹ̀ ò jà. kí ni wọ́n kọ sí abẹ́ status yẹn. ó ní my baby my princess when you the moment you come to my life I understand so. ẹ̀yin lẹ sì lọ́mọ. èmi ò sì lọ́mọ ṣe understand bẹ́ẹ̀ yẹn. so nítorí wàá fọ́nì sí mi jù ni pé mo á gbéra lálẹ́ ọjọ́ yẹn máa lọ sílé ìyá ìyàwó mi ìyá tẹ́kì mi àti ẹ̀ sọ̀rọ̀ oúnjẹ ta. ìyá Rónkẹ́ àpáta yìí. Aságunlà mùrẹ́ so ìyá tẹ́kì mi àti ẹ̀ sọ̀rọ̀ oúnjẹ ta tó sì ní kí n sẹ́ẹ̀dì kan sí mo sì sẹ́ẹ̀dì kan sí mo á dé ọ̀dọ̀ ìyá báyìí ni mo rí ẹ̀wọ̀n kan tí mo rí kò tẹ̀ jẹ́ kí n wọlé kan tó ní pé kí n kankan máa bá wa lára kan wá sọ̀rọ̀ òun o kí n máa ṣe kí n kankan o kí ló ṣẹlẹ̀ pé ẹ̀wọ̀n kan tí mo rí kan tí mo sọ mo ní ṣe mọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni wo ní tóun bá mọ̀ sí òun mọ̀ sí nìyẹn wo ní tóun bá mọ̀ pé ẹbí tí wọ́n rẹ́kọ̀dù ó ní tóun bá mọ̀ sí òun mọ̀ sí nìyẹn ṣé ẹ dasán bẹ́ẹ̀ máa ní tẹ bá mọ̀ sí ẹ mọ̀ sí máa ní ó ní ẹ ṣèbí géèmù lòun àtọmọ òun jọ ń play pẹ̀lú mi ṣèbí mo rò báyà mo gbọ́n ni. ìyá yẹn sọ bẹ́ẹ̀. ó ní ṣèbí géèmù lòun àtọmọ òun jẹ́ play pẹ̀lú mi. ìyá Rónkẹ́ àpáta Aságunlà yẹn ọmọ Aságunlà ó ní ṣèbí géèmù náà jọ ń play pẹ̀lú mi ṣèbí mo rò bá mo gbọ́n mo ní mo gbọ́n ìyá kílẹ̀ ń sọ yìí ṣé ọ̀rọ̀ yà pé ẹ̀ ń ṣe ní àmì nǹkan ó ní ẹ pé kí n fò kí n rìn ṣó pé bí tí wọ́n fẹ́ lọ pé ọmọ yẹn àtọmọ àtìyàwó pè mí nírí wọn pé gbogbo bí tí wọ́n fẹ́ kí n bá fẹ́ lọ pé òun lòun á dúró pé kò sí bí mo bá fẹ́ gbé ọmọ àti ìyàwó yẹn lọ pé mi lè fojú rí wọn pé ṣe mo rò báyà mo láìkí ọmọ wọn tí mo bí pé tó ti bímọ fún yẹn báyà ní tiwa mo lè ṣe pé ọmọ wọn àtọmọ àti ìyàwó kókò sí ilé tí máa fojú rí nù wọn. máa ní ọ̀rọ̀ yẹn wá pé kí ló ń ṣẹlẹ̀ tí ó gbogbo ilé ọ̀rọ̀ ó tí ì ṣe kíní àmì àti àníjà tí a ṣe ní ti oníkìfò kíni ṣó tó bá jẹ́ ẹ̀dọ̀ ìwé adó ni mo fẹ́ lọ kí màá bá òun bẹ̀ tó bá jẹ́ ẹ̀dọ̀ mẹ̀ẹ́dẹ́mà ni mo fẹ́ lọ kí màá bá òun bẹ̀ kó wọn àjọwọ́ ọmọ adó fún mi kó wọn àjọwọ́ pé ògbóni lòun fún mi pé nǹkan tó wọn afojú mi rí. wọ́n pera wọn lógbóni. ó ní ògbóni lòun kó wọn àjọwọ́ ògbóni fún mi pé ògbóni pé jọba jẹ́wọ́ àdó náà joyè sí ààfin ìwé adó pé tó bá jẹ́ bẹ̀ náà ni mò ń lọ ní òun. kábíyèsí ìwé adó wọn gbàgbàkúgbà àti gbogbo àwọn olóyè láàfin. ó tó bá jẹ́ bẹ̀ ni mo fẹ́ lọ kó wọn àti lọ tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ dè mí lọ́dẹ ilé ìwé adó kó wọn àti tẹ́lẹ̀. wọn gbàgbàkúgbà láàfin. wọn á jẹ́wọ́ nǹkan ọmọdé lòun. ẹni sùúrù sà. ṣèbó ní bàbá ìyàwó yín ní bàbá. bàbá yẹn o mi lè sọ̀rọ̀ ẹnu lórí atẹ́gùn. ṣé ẹ fi ọ̀rọ̀ yìí tó bàbá ìyàwó yín létí. kò sí nǹkan tí bàbá lè sọ ìyá lọ́kọ. ṣé bàbá àti ìyàwó ò jọ gbé papọ̀ ni. wọ́n jọ gbé papọ̀ ìyá ló ń ṣọkọ kò sí bàbá níyàwó mo sọ́ọ̀rì láti sọ bẹ́ẹ̀. káwọn gbogbo ọ̀rọ̀ táwọn sọ kó jẹ́ bẹ́ẹ̀ láti ń sọ báyìí bàbá ṣe máa wò lílé kò sí nǹkan tá a sọ. bó ni ìyàwó yín wá wà báyìí àbí Rónkẹ́ àbí kílẹ̀ orúkọ ìyàwó yín. Abíọ́dún Ẹniọlá. Àpáta. ṣé ẹ̀yin lẹ̀ ń jẹ́ Ẹniọlá. òun ló jẹ́ Ẹniọlá orúkọ kan làwọn méjì jọ jẹ́. ok Abíọ́dún náà lòun náà Abíọ́dún náà lèbi náà. ṣé Abíọ́dún ni sọ́ni èmú yín. ṣé o kò tí ì máa jẹ́ orúkọ bàbá yín. kò tí ì máa jẹ́ orúkọ bàbá mi kò tí ì máa jẹ́ orúkọ bàbá mi gbàtà àti ìṣẹ́ mi. ẹ wá ti ṣé àwọn nǹkan àmúbọ̀ àti ẹ̀sọ́ yìí tó bá yá so ẹ wá ní ọmọ yín ẹ rí tí ọkùnrin míì fi sí stétọ́ọ̀sì títí ẹ̀ ọmọ tòun ni pé ọmọ tòun ni ǹjẹ́ ẹ pé ìyàwó yín yẹn pé ńlẹ́ o. mi ò pé ọjọ́ alẹ́ tó ló ti block mi tẹ́lẹ̀ níjọ́ tí ọ̀rọ̀ yẹn tí ó kẹ́rù kúrò lé yẹn torí ó ti ṣe kíní ẹlẹ́ẹ̀kíní tí a ní ìsọdá sáà kékeré tá a kú lọ. ṣé máa ń lù ní. èmi mi gbọ́ sókè náà rí
tí a kó lọ. kí ló wá máa ń fa misunderstanding? bíi pé a sọ pé ìyá ìgan tí èmi àti ọmọ ẹ̀gbọ́n ò sọ ń lé, ìyá ẹ̀ bá dàbí pé ó bá mi ṣorogún nílé, ẹnu ìyá ẹ̀ máa ti gbọ́, ìyá ẹ̀ làwọn máa sọ fún mi pé ó sọ pé èmi ní girlfriend síta. ṣé ìyá wọn sì spere ni? àpò spere bọ̀ bóyá ń bọ́mọ ẹ̀ dọ́kọ ni o. bóyá sọ bẹ́ẹ̀ ìyànà yín káyì wọ́n sọ kì í ṣàna mi mọ́ bàbá ẹ dákun ẹ foríjì mi, ọ̀rọ̀ yìí ti kọjá náà èyí ṣàna mi pẹ̀lú àdúgbò tí ìyà tí mo ti jẹ lórí àwọn ọmọ yìí àti ìyá àti gbogbo wọn gan àti fámìlì wọn kì í ṣàna mi. kí lẹ wá fẹ́ báyìí? bó ṣe ó sọ pé wọ́n á pa mí ó ní kí n fò kí n rì ṣó pé ibi tí n bá ti lọ pé màá bá òun bẹ̀. ẹ kí lẹ fẹ́? òun ló jẹ́ kí n wá, òun ni mo fẹ́ kí wọ́n bá mi dá sí pé ọmọ tí mo ti ń tẹ̀kẹ̀ láti bí ọdún mẹ́wàá sẹ́yìn kéèyàn kan kàdé jáde kó sọ pé òun lòun lọmọ. ṣé ìṣẹ́ lọ́wọ́ ni? iṣẹ́ pop ni òun ṣe ẹnjìníà ni mí, mo lè travel oṣù kan kí n wá sáìtì kí n má wá sílé. ẹ pa fóònù yín yẹn jọ. ok bóyá nǹkan tí ò jẹ́ kíyàwó yẹn náà ráyè tiyín náà nìyẹn, bóyá torí pé ẹ ráyè ó kì í ṣòun kò sí mi ò rí tracy sí kan bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ rí. ìyá ẹ̀ máa ń sọ̀rọ̀ nǹkan fún mi pé tí mi bá ti gbà tòun pé èmi àtọmọ àlè fẹ́ra. kí ló dé tẹ̀ gbà tìyá wọn? pé àṣẹ tóun bá ti pa fún mi tí mi bá ti tẹ̀lé. irú àṣẹ wo ni wọ́n pa fún yín? pé bóyá ọ̀rọ̀ kan bá ọ̀rọ̀ ṣẹlẹ̀ báyìí sí mi máa lọ sọ pé ìyá báyìí ni o, tó bá ti bá mi sọ̀rọ̀ tán á sọ pé nǹkan tí mo bá ti sọ ní kí n máa tẹ̀lé. ọ̀rọ̀ yẹn ò yé mi, ìyá báyìí ni kò yé wa. sẹ́yìn àti ìyá yẹn jọ ń gbélé, ṣé ọ̀dọ̀ yín ni ìyá yẹn ń gbé ni? àjọ gbélé. kí ló wá kàn wọ́n? nǹkan gan tó máa surprise mi lọ́rọ̀ nìyẹn. rárá ìyá báyìí nìyẹn ò kò clear sáwa. ní tó ṣẹlẹ̀ ni pé ìyá yẹn ó fẹ́ máa control ilé mi, ṣe ọ̀dà tán bí mo ṣe ń fẹ́ ọmọ ẹ̀ tó jẹ́ pé nǹkan tó bá ti ṣẹlẹ̀ tọ́mọ ẹ̀gbọ́n bá sọ fún mi tó ti lọ sọ fún ìyá ẹ̀ tí ìyá bá ti gbé kọ̀, ṣe ọ̀dà tán ìbẹ̀yẹn nǹkan tó bá ń sọ yẹn la fẹ́ kí mi follow direct kí mi ṣe. nígbà tọ́mọ wà lé mi tí tá ti bímọ tọ́mọ ti lọ sí 3-4 years tí àwọn parent mi gan ti sọ pé ọmọ yìí ó yẹ kó ti gbà búrò kó ti ṣe, tí mi ìjẹ́ wọn mọ̀ pé àtìgbà tọ́mọ ti wà ní 1 years àbí 1 years plus ìyá ẹ̀ ti mú ọmọ rẹ̀ lọ tó ti mú lọ tó ti lọ ṣe family plan fún. kí lẹ wí? ọmọ yẹn tó wà lé mi ìyá ẹ̀ ó mú ọmọ òun lọ ó lọ ṣe family plan fún. àwọn ará àdúgbò gan àti àwọn parent máa sọ pé ọmọ yẹn yẹ kó ti gbà búrò. báwo lẹ̀yin ṣe mọ̀ pé ìyá rẹ̀ ti lọ ṣe family plan? ìgbà tí mo wá gẹ̀ẹ́tì kíní yẹn lára ẹ̀ wọ́n á pè yá yẹn wọ́n á bínú lọ bẹ̀ pé abájọ láti ọjọ́ yìí pé kíní kankan báyìí ni mo rí ìyá yẹn jákùn máa yé mi pé òun lòún ṣe fún pé òun lọ ṣe family planning. láì jẹ́ kí n mọ̀ ó dẹ̀ gbélé mi ó wà lọ́dà ó dẹ̀ sọ fún mi àmọ́ ìyàwó ò sọ fún mi ìyá ò sọ fún mi ọ̀tí tí mo mọ̀ máa lọ báyà pé ìyá. báwo lẹ̀yin ṣe mọ̀? báyìí obìnrin náà dájọ́ ń gbélé alápá ló ṣe so mo á ní báwo ló ṣe irú kí ni. a jẹ́ pé tóbìnrin bá fi lè ṣe bẹ́ẹ̀ a jẹ́ pé yín gan burú nìyẹn o. kò sí burú kan tí mo burú ìkan tó bá lójú ẹ tó bá wá sí ìbàdàn. ẹ mọ̀ pé bóyá tọkùnrin bá ti burú tóbìnrin wá wò pé òun ò fẹ́ bímọ fọkùnrin yìí mọ́ lè plan ẹ̀ bẹ́ẹ̀. kò sí burú tí mo mọ̀ tí mo burú o. ẹ máa ń lù ú. ọ̀nà ò ní jẹ́. àmọ́ ọmọ yín báyìí ti wà ní ẹlọ́mọ yín ti wà bóyá ẹnìyẹn ló lọ́mọ báyìí ṣe mọ̀ ni. ẹ kò possible kó jẹ́ ènìyàn ló lọ́mọ. nǹkan gangan tó gbé mi wá nìyẹn. ṣé ẹ mẹ́ni yẹn? mi mọ̀. ẹ dẹ̀ mọ̀ rárá. mi mọ̀ mi rí rárá bíi tracy sẹ́yìn rárá. iṣẹ́ wo ìyàwó yín yẹn ń ṣe? tó ṣẹlẹ̀ ni pé ìyá ẹ̀ ara nǹkan tó fẹ́ sọ lẹ́ẹ̀kan nìyẹn ìgbà tí ó lọ sí poli ṣe understand. ẹ̀sùn ẹnu mọ́ kí ni. kó tó lọ poli yẹn mo ti sọ fún ìyá ìgbé kó jẹ́ kó kọ́ṣẹ́ kó tó lọ ó ní rárá pé kó jẹ́ kó lọ school mo dẹ̀ ní okay fine àjọpọ̀ wọ́pọ̀ ọmọ lọ school ó jáde poli ìgbà tó tún máa jáde poli tán kó tún kọ́ṣẹ́ ó ní rárá pé kó má ti kọ́ṣẹ́ pé kó lọ ṣiṣẹ́ ní kó lọ ṣiṣẹ́ ní bar kó ṣiṣẹ́ ń bar yẹn ìgbà tó ń ṣiṣẹ́ ń bar yẹn má sọ pé mi nífẹ̀ẹ́ sí kó ṣiṣẹ́ ń bar ìgbà yẹn ló wá kúrò níbẹ̀ tó wá lọ kọ́ṣẹ́ tailor ìgbà tó kọ́ṣẹ́ tailor yẹn ó ti wà lọ́dọ̀ àti ẹ̀kan tẹ́lẹ̀ nígbà tó wá secondary school tó ti mọṣẹ́ tailor yẹn díẹ̀díẹ̀ ṣe ẹ̀rọ sáà mi ìgbà tó wá kọ́ṣẹ́ tailor yẹn ìyá ẹ̀ wá ní onídìí machine tá máa fi ṣiṣẹ́ yẹn nílé mo ra machine yẹn mo ra fún. machine ránṣọ mélòó? mo ra ẹyọ kan ìyá ẹ̀ wá ní ó kù ẹyọ kan industrial machine àbí nǹkan náà pé ó kù tán máa tó máa rà mo ní òkè pé mo ní owó kan tí mo fi sí lọ́wọ́ o pé 200,000
pé màá bá fi sí kó tó ṣe freedom tán ó sì ń kọ́ṣẹ́ yẹn lọ́wọ́ ni kò tí ì ṣe freedom o pé kó tó ṣe freedom tán kí màá ti bára everything ṣe understand bẹ́ẹ̀ yẹn mo kàn déédéé rí sọ́dílì tí ìyá ẹ̀ ní kó má lọ sí ọ̀dọ̀ ọ̀gá ẹ̀ mọ́ pé òun ò fẹ́ kó lọ sọ́dọ̀ ọ̀gá ẹ̀ tó ti ń kọ́ṣẹ́ torí ó dà pé fámìlì wọn ni ọ̀gá ẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ ó ní ìyá àwọn sọ ó ní wọ́n ní òun lọ sí ibi iṣẹ́ mọ́ kí ló dé ó ní mọ́mì sọ pé òun máa lọ mọ́ pé òun fẹ́ kó lọ bẹ̀ mọ́. kí ni èjì ìyàwó yìí? kí n máa gbọ́ èjì àti mọ́ bíi 34 or 35. ok wọ́n ní ọ̀gá rẹ̀ ní kó má ìyá òun ní kó má lọ. yóò ní ìyá onímọ̀ sọ pé kó máa lọ mọ́ pé àwọn yẹn máa pé nǹkan tó bá ti ṣẹlẹ̀ pé àwọn yẹn máa ń pé wọ́n máa fi ń sọ̀rọ̀ ní torí àwọn fámìlì ara wọn pé wọ́n máa fi ń sọ̀rọ̀ ní ibi iṣẹ́ pé wọ́n ní kó máa lọ bẹ̀ mọ́ ok fine what do you want to do ó ní èlé tó kù kó wọn máa mú wọn máa kọ́ náà online pé wọn máa kọ́ náà online gbà tó yá ló wá yá pé nǹkan tó ń fẹ́ máa kọ́ náà online bọ́ kí ló fẹ́ ṣe ó ní òun fẹ́ lọ bì kan pé òun fẹ́ lọ padà kọ́ṣẹ́ yẹn bẹ́ẹ̀ mo á ní kó má lọ pé bẹ́ẹ̀ yẹn mi láìkẹ́ ọ̀dọ̀ ẹni tó fẹ́ lọ yẹn pé ẹni yẹn èèyàn yàmàyàmà ni pé mi láìkẹ́ wà náà máa kọ́ kíní ẹ̀ lọ́nà láìkẹ́ máa ṣe sọ́ọ̀bù fún un fáyìn ó ti máa ṣọ́ wọn ti ń gbàṣọ fún un tí wọ́n ṣọ́ ń lé ok ìgbà tó wá yá ìyá wa ní kí n lọ gba ṣọ́ọ̀bù fún un mo ní ṣọ́ọ̀bù ọmọ òun ní ṣe freedom iṣẹ́ tó kọ́ ẹni kí n lọ gba ṣọ́ọ̀bù fún ó ní à lọ sí akínọ́tà ní ọ̀pá àkànpà níta gọ́ọ̀mẹ̀ntì ó ní à lọ gba CAC àbí kí wọ́n attestation ó ní à lọ gbà ó ní fún kí ni èèyàn tó kọ́ṣẹ́ tí mo mọ̀ tó ń lọ bẹ̀ ó ní ìyá wa ní pé ọmọ ọlọ́mọ wa sọ nǹkan tó wá fi ọ̀rọ̀ yẹn sún mi gbà yẹn ló wá sọ pé télọ̀ mélòó ni mo tiẹ̀ rí gan tó wà ókè gan pé òun ò ṣiṣẹ́ télọ̀ mọ́ kóun fẹ́ lọ sí ṣọ́ọ̀bù kí ni ṣọ́ọ̀bù provision àbí nǹkan kan pé kàn ṣáà sí ṣọ́ọ̀bù ìyá wa ń fọ́ọ̀sì mi torí ṣọ́ọ̀bù yẹn pé kí n ṣí ṣọ́ọ̀bù fún màá pé tó bá jọ̀rọ̀ ṣọ́ọ̀bù ni nǹkan tí tẹ́mi àti ẹni ọmọ ìbá sọ nǹkan tó agbára Ọlọ́run tó lè ká ni tó Ọlọ́run lè ṣe ọwá tí ọ̀rọ̀ rẹ̀ wá dá argument pé ọ̀rọ̀ ṣọ́ọ̀bù yẹn ọ̀rọ̀ no ṣọ́ọ̀bù ọwá dọjọ́ kan wá pé ọwá bìlú pé mo ti kúrò nílé wá pé ìyá ẹ̀ wá sọ fún pé ṣèbí pẹ̀lú owó tí mo fi sí lọ́wọ́ pé kí n wá wọn kó fi ra ìdọ́sá mẹ́ṣìn yẹn pé mo padà béèrè lọ́wọ́ òun ẹnìyẹn wá ní ṣèbí òun sọ fún mi pé ṣèbí òun sọ fún ìyá ẹ̀ pé ṣèbí òun sọ fún yín pé owó yẹn pé ó sì máa padà béèrè pé owó yẹn ló fẹ́ gbà lọ́wọ́ òun kìnnìkan ìyá ẹ̀ wá sọ pé òun ní kó ní sùúrù pé kó dúró kó gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ tèmi ọ̀rọ̀ yẹn ṣọ́ọ̀kì ìyá sọ pé kó dúró ọmọ pẹ́ wà ń lé kó mọ̀ pé mò ń gbọ́kọ̀ òun àti ìyá ẹ̀hún ìyá ní pé kó dúró ìyá ní kó ní sùúrù òun sọ pé kó ní sùúrù kó gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ kó tó kúrò ńbẹ̀ ọ̀rọ̀ yẹn wá ṣọ́ọ̀kì mi àtìgbà yẹn mo ti wá wò pé kí ló ń ṣẹlẹ̀ ó jọ gàtí kò jọ gàtí ìyá wọn ní kó ní sùúrù kó gba ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ kó tó tí ìgbà first time tó kọ́kọ́ ṣe kí ní ẹ̀ tó kọ́kọ́ kúrò níbi ọ̀sẹ̀ kan tí mo sọ yìí má dèbè lọ́wọ́ ìyá ní òun ò mọ tó wà at the end of the day tí wọ́n máa padà tá a bá ṣètò ọ̀rọ̀ yẹn tí wọ́n máa padà dé ilé wọn ìlàjì ẹrù tó kó kúrò nílé wọn ilé ìyá ẹ̀ ni máa bá. Màmá Rónkẹ́ Aságunlà ọmọ àpáta apèyìn jẹ ẹ̀ẹ́dógún a sì ní àjọsọ̀rọ̀ tùbínùbí pé ẹlẹ́yọjú bí ṣùgbọ́n lọ́sẹ̀ tó kọjá a ò rí yín mọ́mì a sì ní ọmọ yín a ní tó bá jọ ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ bá wa mú bọ̀ ẹlẹ́yin ò mọ ibi tó wà pé ṣùgbọ́n ẹ̀yin ó wà á ó ti ní kò ní yọjú ẹni sùúrù ẹlẹ́yin ó wà á màmá a ò rí yín báyìí wọ́n fẹ̀sùn kàn yín pé ọkùnrin ní ẹlòmíì ti gba ọmọ tó ń bí kókó tí wọ́n bá wá bí nìyẹn pé ọmọ wọn táwọn bí àwọn rí lórí status ọkùnrin míì tí ọkùnrin yẹn sọ pé ọmọ mi làǹtìlanti bó ṣe wá sínú ayé mi òmùkáyé mi ó lálùbáríkà ọmọ mi wàá ṣoríire bàbá ìwá lòun wò bí ìgbà téèyàn ń wo fíìmù pé ọmọ tóun bí kọkùnrin mi ó sì wá mọ́ sọ pé ọmọ mi ọmọ alálùbáríkà ẹ mọ̀ pé yẹn náà ó kọ hà wọ́n sì níyàwó àwọn ti kó kúrò lé ṣùgbọ́n tó wá jẹ́ ti yín bẹ̀ màmá Rónkẹ́ Aságunlà àpáta wọ́n ní gbogbo bí kìràkìtà ọmọ yín wọ́n ní kò sẹ̀yìn yín mà ẹ jọ̀ọ́ màmá arákùnrin yìí ti sọ̀rọ̀ tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ màmá a ó máa retí yín torí pé èmi àti ẹ̀yin ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ́ ẹ sì ṣàdéhùn pé ẹ ó jẹ wa a máa retí yín mọ́mì ibi tí ọmọ yín náà bá wà obìnrin nílé ibi tó bá wà gbogbo ohun tọkùnrin yìí wí àwa sì gbọ́ ni àti ìgbà ṣùgbọ́n ẹ̀rí kan táwa sì rí tó dá wa lójú ni pé
a rí ọmọ yẹn náà ní stétọ́ọ̀sì ọkùnrin míì tẹ́ni yẹn náà ń kì í pé àwọn òwá tí mọ̀ bóyá ni ẹ kàn ń bóyá ó lè jẹ́ àbúrò ìyàwó àbẹ́gbọ́n ìyàwó, bóyá ó kàn ẹ mọ̀ pé àbúrò ìyàwó ọmọ àbúrò ìyàwó téèyàn bá ní ẹ̀gbọ́n ọkùnrin ó lè pe ọmọ àbúrò rẹ̀ lọ́mọ mi, ó lè jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí. Téèyàn bá sì ẹ mọ̀ ọmọ fámìlì náà lè pọ ọmọ yẹn lọ́mọ mi, ó ti yé yín báyìí kó tó di pé á da kínní yìí ta kí gbogbo ayé ó rí. Ẹ dákun sà, kí ló kọ ìyàwó yín lẹ́ẹ̀kan sí? Abíọ́dún Ẹniọlá Àpáta. Abíọ́dún Ẹniọlá Àpáta. Ẹ dákun, ibi tẹ́ ẹ bá wà gbogbo ayé ń retí yín, á mọ̀ retí yín lọ́sẹ̀ tí ń bọ̀. Màmá wọn ní ẹni ògbóni ni yín pé ẹ lè sòkè dilẹ̀ pé gbogbo ẹ̀ náà láti gbọ́ o mọ́mì, a ní lọ́wọ́ ń bí o, a ti gbọ́ gbogbo ibi tẹ́ ti dúnkùkù lajà o, a gbọ́, ṣùgbọ́n a wò pé bóyá ìyẹn ń fi tara sọ̀rọ̀ ni, ẹni kò síbi tí wọ́n bá gbé yín dé ẹwà ń bẹ, gbogbo ẹ̀ ló ti wà tá a gbọ́, ṣùgbọ́n a wò pé tara abiyamọ ni. Ṣùgbọ́n bó lọmọ yín wà, bó lọmọ ọmọ yín wà, ṣé lóòótọ́ lọmọ ọmọ yín ní bàbá míì? Bọ̀dá ẹ pa fóònù yín yẹn. Ọ̀sẹ̀ tí ń bọ̀ sà a mọ retí yín màmá Rónkẹ́ Àpáta Aṣágúnlà, a sì mọ retí ọmọ yín náà Abíọ́dún Ẹniọlá Àpáta, a mọ retí rẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀. Bọ̀dá a mọ retí yín lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára Ọlọ́run ó ṣọ́ wa jọ̀sẹ̀ tí ń bọ̀ lọ.